Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. Àbẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyàkùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó fàyàkùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Àwọn tá. Gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa pè mí. Ojú yín tí ẹ fi ń wò mí ojú náà lè fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi tí ò lè jẹ́. Èmi náà ni ọmọ yín àbúrò yín lòfẹ́ yín tí a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, tá a máa ń sọ̀rọ̀ nípa àwọn àṣírí ewé àti kéékèèké ìyẹn tí a lè máa lò fún àǹfààní ara wa, tí a sì máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ numerology ìyẹn nọ́mbà tí a mọ̀ sí òǹkà pẹ̀lú àwọn ìtumọ̀ rẹ̀. Ẹ wá rí tó bá jẹ́ pé àárọ̀ ni a wà kí gbogbo ẹ̀ káàárọ̀, tó bá jẹ́ pé ọ̀sán ni a wà kí gbogbo ẹ̀ káàsán, tó bá jẹ́ pé alẹ́ ni a wà kí gbogbo ẹ̀ kálẹ́. Ojú tí ẹ fi ń wò mí ojú náà lè fọ́ lẹ́ẹ̀kan sí, etí yóò lè di. Nǹkan kò ní ṣe wá, kò ní ṣe àwọn ọmọ wa láṣẹ Èdùmàrè. Ẹ rí ní ìlànà Yorùbá péyàn jẹ́ Yorùbá, èèyàn tiẹ̀ gbọ́dọ̀ máa ní nǹkan kan lé bí àrẹ̀mọ. Nílànà Yorùbá ni èèyàn gbọ́dọ̀ máa ní àrẹ̀mọ nílé. Kí là ń pè ní àrẹ̀mọ? Bóyá ọlọ́mọdé kárí, bóyá ejò tàbí àkekèé tàbí àwọn nǹkan míì tí ẹ ṣe èèyàn ládùúgbò, àwọn ní ẹgbẹ́ lọ bá lágbájá, ẹgbẹ́ lọ bá lámọ̀yín, ẹgbẹ́ lọ bẹ́ẹ̀ níbẹ̀, kán wá dé kéèyàn máa fi ọwọ́ ra orí, ìyẹn ni ò dáa. Àrẹ̀mọ bóyá ń rún yàn tàbí nǹkan kan tàbí ó ti ń ṣèyàn, kéèyàn máa gbìyànjú kéèyàn tiẹ̀ ní nǹkan bí àrẹ̀mọ. Èmi kàn fẹ́ mú tọ́pìkì eléyìí wá ní kì í ṣe nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lórí nìyẹn. Èmi ń sọ̀rọ̀ nípa Yorùbá generally. Wọ́n ní àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun kó wọ́, àbí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe pa. Má bínú, èmi náà ò fi bẹ́ẹ̀ gbówé dáadáa. Ìjọ́ kan wà tó jẹ́ pé mo wà nínú yàrá ni, mo ti wà nínú yàrá. Ó tó nǹkan bí aago kan òru bí mo ṣe ń gbọ́ tí wọ́n parí ẹ gbà mí, kí ló ṣẹlẹ̀? Èmi ò tiẹ̀ gbọ́ nǹkan, èmi sì ń rọra ń gbọ́ lójú oorun. Mo kàn gbọ́ tọ́kàn lulẹ̀ kú mi ní gbàgbàgbàgbà. Kí ló ṣẹlẹ̀? Ọmọ yìí ni ó ṣe ń ṣe lóru yìí, kò yé mi, ó ń ranjú, ó ń ṣe kinní kan, kò rórun sùn, ó ń ta wọn ẹ̀. Mi ò ṣe méní, mi ò ṣe méjì. Mo dẹ̀ bu ọṣẹ ẹ̀rọ èyí tí mo nílé, mo ní kán gbà kan lọ fi omi tó lọ́wọ́rọ́ kan fi wẹ̀ fún un. Nígbà tí wọ́n wẹ̀ lọ́mọ ẹ bá sùn lọ. So kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé tá a bá sọ pé àṣà Yorùbá generally, kódà kó jẹ́ nǹkan orí fífọ́, ó yẹ kí Yorùbá mọ̀. Yorùbá generally nínú nǹkan tó ń jẹ́ orí fífọ́
ó yẹ kéèyàn mọ̀. Ẹ rí tá bá sọ̀rọ̀ nípa ewé àti egbò nílẹ̀ Yorùbá, ìgbà tá fi wà ní kékeré mo máa ń sọ pé ó ní àgbo kan tá máa mu. Àgbo yẹn tá bá ti mú báyìí, ọjọ́ yẹn súlẹ̀ a ní fi ṣe nǹkan kan, kódà a ní lọ sóko, kódà a lè má jẹun ibi tí àgbo náà máa dànù wa rú dé. Ara àwọn nǹkan tán ń pè ní arẹmọ nìyẹn. Ìyẹn gbọ́dọ̀ máa ṣe arẹmọ sílé dáadáa. Ìgbà tí mo wà ní ìlú kan ní Port Harcourt, ní àdúgbò náà wọ́n mọ̀ mí Yorùbá dáadáa. Bí ọmọ kan gbà náà wọ́n pè ọmọ yẹn náà ní Prince. Bóyá ó ń lọ lẹ́sẹ̀ igbó, ó sì lọ tẹ ejò mọ́lẹ̀ nìyẹn. Ìgbà tó tẹ ejò mọ́lẹ̀, ejò sá. The next thing tí mo máa gbọ́ láwọn ará àdúgbò kan ní tètè, hey, go call Baba Mutiu come, Baba Mutiu come, Baba Mutiu wọ́n máa ń pè mí, Baba Mutiu. Torí wọ́n mọ̀ pé Yorùbá ni mí. Èmi náà dé, kò débẹ̀. Aporo ejò tí mo ní ìgbà yẹn, èmi ò gbogbo nǹkan èmi ò kó sílé. Mo kàn lọ lé ńgbà yẹn náà nígbà. Bàbá kí ni aporo ejò tá máa ń ṣe ẹ fún mi díẹ̀ bẹ́ẹ̀, mo dẹ̀ mú wá, mo gbé sílé, mo bá fún ọmọ náà mu. Mo sá ojú bẹ̀ ń gbẹ́rẹ́, mo fi kíní yẹn rá. Ìgbà tó mú ààrẹ wálẹ̀. Ọmọ olówó dẹ̀ ni wọ́n, bá ṣe gbé sínú mọ́tò nìyẹn, a bá dé hospital. Bàtà dé hospital, wọ́n wò ní à. Ejò kọ́ ló sá eléyìí jẹ. Wọ́n ní kí ni tá fi ṣe lójoojú, mo ní mo fún ní àwọn nǹkan ìbílẹ̀ lónìí. Wọ́n á béèrè lọ́mọ yẹn pé ṣé ejò ni? Ó ní ejò ni, pé green snake. Àwọn tó wà bẹ́ẹ̀ náà jẹ́ ìwọ̀n rẹ̀, wọ́n ní ejò ni. Wọ́n ní but kò sí eré ejò lára ẹ̀. Wọ́n á lè mú fún ní kíní mu. You sure say that thing work? Ẹ gbọ́ question tó bí mi léèrè. So Ọlọ́run ní dá láàmú, àdúrà ó gbà. So kí ni wọ́n mú wá fún wa ní òní? Òun náà ni Sara. Sara tí ẹ̀dá lè máa ṣe. Ìyẹn ní bóyá lóṣù ni o, bóyá lọ́jọ́ ni. Bí mo ṣe wà yìí, mo máa ní pálí ṣúgà St. Louis nílé. Mo máa ní nílé. Ṣé rí Sara eléyìí? Yàtọ̀ sí pé bóyá èèyàn ní àìsàn, yàtọ̀ sí bóyá èèyàn ní àrùn kan. Àmọ́ nǹkan tí Sara ẹ̀ dálé lórí, òun náà ni pé Sara kí Ọlọ́run kó máa gbàdúrà wa. Gbogbo nǹkan tá bá dáwọ́lé kó máa yọrí sí rere. Mo ti ṣe léyìí, mi ò rere ń bẹ̀. Ọlọ́run mọ iye awọ́rò tẹ́lómi ti rì mọ́ ṣọ́ọ̀bù. Ọlọ́run mọ iye ọṣẹ awọ́rò tẹ́lómi ti ṣe. Ọlọ́run mọ iye obìnrin tí wọ́n ti bá sùn nítorí pé ó ń wá iṣẹ́ awọ́rò kiri. Pé Sara awọ́rò ni a ṣe léyìí kó tó di pé a gbélé ẹ lọ́wọ́, wọ́n tó gbélé lọ́wọ́ náà lè máa ṣiṣẹ́. Ẹ̀yin ẹ jẹ́ ká gbìyànjú Sara tí mo fẹ́ ṣàlàyé fún wa yìí. Calculation ni o. Ìmọ̀ numerology ò ní. Tá bá lè calculate fúnra wa, ẹ máa get nǹkan tí mo ṣàlàyé. Ní òní, ọjọ́ òní tèmi ṣe fídíò yìí lọ́wọ́, òní ọjọ́ Sunday. Ọjọ́ Sunday tí ó jẹ́ 20/2/2022. Tẹ́ni wá jẹ́ Sunday. Ṣé rí kíní yìí ó deep díẹ̀. Àmọ́ tí Ọlọ́run bá jẹ́ kí a get nǹkan tí mo sọ, tá bá get ẹ̀, ẹ máa mọ̀ bẹ́ẹ̀ sì máa calculate ẹ̀. Iye nǹkan tẹ́ bá get, òun ni Sara tẹ́ máa ṣe lọ́jọ́ náà. Òun ni Sara tí ẹ máa ṣe lọ́jọ́ náà bẹ́ẹ̀. Èmi wá prepare kí èèyàn kó ṣe ní ẹ̀ẹ̀kan lóṣù. Ẹ̀ẹ̀kan lóṣù yẹn dáa. Ẹ̀ẹ̀kan lóṣù yẹn ò dáa. Tó bá jẹ́ pé ojoojúmọ́ ni a fẹ́ máa ṣe, a lè máa ṣe náà. Bẹ́ẹ̀ àwọn point kan wà tó pé tá bá ti mọ̀ lọ́rọ̀ life wa, ó ní a máa fi máa ṣe Sara náà. Olúkálùkù ní Sara tiẹ̀ o. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín o. Torí pé nìkan ó lo ṣúgà St. Louis, ó dá lẹ́lẹ́ ó fi ṣe Sara. Àbí ẹgbàá ìwọ náà dá tiẹ̀ lẹ́lẹ́. Àkádé ó fi gbà ìyá tó ń jẹ ni. Olúkálùkù ní Sara tiẹ̀. Ká yọ ti àìsàn sílẹ̀, ká yọ ti àrùn sílẹ̀. Tá bá sọ̀rọ̀ nípa Sara, ẹ̀dá kọ̀ọ̀kan ó ní spirit tó ń tẹ̀lé olúkálùkù wa. Ohun tó ń tẹ̀lé mi, ó lè má tẹ̀lé wọ o. Ohun tó ń tẹ̀lé wọ, ó lè má tẹ̀lé mi o. Bẹ́ẹ̀ ni. Ẹ wá rí òǹkà tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Òǹkà tí mo fẹ́ ṣàlàyé fún wa, màá ṣe calculation sí ojú bọ́ọ̀dù. Tí a bá ti get ẹ̀, a máa get irú Sara tí a máa fi ṣúgà St. Louis ṣe ní ojoojúmọ́. Ṣúgà St. Louis a máa fi ṣe ní ojoojúmọ́. Ẹ máa bá mi ká lọ.
Àtọ́tù ayẹyẹ ìròyìn ayọ̀ kan mo mọ́ sí ti gbọ̀n yín o. Ẹ tẹ́tí ibùdó jẹ́ kí n máa bá mi ká lọ. Mi ò pẹ́ méjì, èmi náà ni Pastor Brain. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún àfihàn ayọ̀. Ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Ben Nigeria Limited. Wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Produced by Dr. Olatiboye Mutiu aka Babewenje. Fọ́tò máa mọ̀ bọ́ iṣẹ́, àmọ́bọ́ ìyàwó, àmọ́bọ́ ọkọ, àmọ́tò páyé ti kẹ̀yìn sí ẹ. Ọ̀nà àbáyọ ti dé o. Ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Wo májàyà 5,500 naira pẹ́rẹ́ ni agbékalẹ̀. Ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue Gbága Ìkòròdú Lagos. Telephone 070 37 42 25 52 lẹ́ẹ̀kan sí 070 37 42 25 52 tàbí 080 29 48 46 96 lẹ́ẹ̀kan sí 080 29 48 46 96. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090 53 33 27 47 lẹ́ẹ̀kan sí 090 53 33 27 47. Fún àfikún kò sí ìlú tọ́ṣẹ yóò kí n dé o tọ́lá ṣẹṣẹ kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. ọ̀rọ̀ tí à ń bá lọ òun náà ni mo fẹ́ ṣàlàyé bí a ṣe máa ń gẹ̀tẹ̀ gẹ́gẹ́ mo tẹ́tí ṣàlàyé náà tẹ́lẹ̀ àmọ́ kíní mo sì ń ṣàlàyé fún àwọn èèyàn pé kíní ó jinú ó deep gan ọ̀nà tí olúkàlùkù bá gbé gbà ó ní ó máa mọ̀ ìmọ̀ yìí ó pọ̀ lọ kódà èmi gan tí mo wájú yín mi ò mọ̀ tán bẹ́ẹ̀ ni àmọ́ báwo la ṣe bá ń fi ọjọ́ ìbí wa tàbí ọjọ́ kọ̀ọ̀kan tá a máa fi ń ṣe sàárà ìyẹn ní ọjọ́ kọ̀ọ̀kan tó fi ń jẹ́ pé sàárà tá a bá ṣe lé ní Monday sí ó lè yàtọ̀ sí ìta máa ṣe ní Tuesday kí wọ́n á ní nǹkan sàárà tá a máa ń lò ṣúgà St. Louis nìkan ni ó ti tán ṣúgà St. Louis ò nìkan ni ṣé wá rí sàárà yìí òun náà ni pé bí àpẹẹrẹ tí o bá jẹ́ bóyá bíi kí ni mọ́ǹtì tàwa iná February àbí ká ní o jẹ́ February 17 2022 February 17 2022 òun ló jẹ́ mo ṣàlàyé bá ṣe máa ẹnìkan ṣe calculation kan fún mi ẹ̀rín dẹ̀ pa mí mo ní wẹ́ẹ́ kò tí ì gẹ́ẹ̀tì ẹ̀ ní nísìnyí nǹkan tá a fẹ́ mú jáde bíbá ilé ni pé ọjọ́ ìbí wa bá la ṣe máa fi ṣe sàárà ẹlòmíì wọn kàn fún ẹ ló ń kà òǹkà burú wọn ní ó yá lọ fi kan báyìí ṣe sàárà dó àwọn sàárà kan àti ẹpọ bó ń kà wá bí àwọn kan àti wọn pé sàárà tiẹ̀ sàárà tó yẹ kí wọ́n máa ṣe tọ̀ abíyẹni ní February 17 2022 February ń sìn lóṣù wo ló wà tabaka January February 2 ni a máa kọ 2 sí abẹ́ February 1 plus 7 ó jẹ́ gbogbo àwọn nọ́mbà tàbá tí níbẹ̀ a máa rò pọ̀ ni so 1 plus 7 ó jẹ́ 8 2 plus 2 ó jẹ́ 6 ó jẹ́ 4 sorry 2 plus 2 ó jẹ́ 4 4 plus 2 ó jẹ́ 6 ó ti yé bẹ́yẹn so nísìnyí a máa calculate lẹ́nà papọ̀ láti get single number 2 plus 8 ó jẹ́ 10 10 plus 6 ó jẹ́ 16 so 1 plus 6 ó jẹ́ 7 so ẹni tó ń lo oṣù yìí February 17 2022 sí kádàrá tó gbé wálé ayé 7 ni òrè 7 ni ó ṣe yí padà nísìnyí 7 ni o ti mọ̀ pé yes 7 ni mí part life mi 7 ni mí òǹkà tí mo ń lò 7 ni mí wá fẹ́ ṣe sàárà ní ká tẹ́ sọ pé Monday and Thursday ó dáa tá a bá ń ṣe sàárà yìí ẹ má jẹ́ kó máa pọ̀ jù bẹ́ẹ̀ ojoojúmọ́ Monday and Thursday kán máa sọ ẹ́ di pé ọ̀gbẹ́ni ṣé nọ́mbà bàbá Ìjẹ̀bú ló ń calculate ni mo sì ó sì dá mi lójú pé àwọn tó ń play bàbá Ìjẹ̀bú wọ́n á sì di nọ́mbà múnú ilé yìí ló fi nọ́mbà bàbá Ìjẹ̀bú lẹ̀ mi ò mọ̀ ń pa ẹ̀ so tí ó bá jẹ́ pé a fẹ́ mú ká ní ọ̀la ni irú ọ̀la tó jẹ́ Monday sí ní Sunday ọ̀la tó jẹ́ Sunday sí jẹ́ 21 ó jẹ́ 21 to 2022 àbí 21 to 2022 so 2 plus 1 is equal to 3 2 6 ó dá mi lójú pé ó yẹ bí mo ṣe calculation yẹn so ká wá ní 2 plus ká sọ pé ní 3 plus 2 ó jẹ́ 5 5 plus 6 ó jẹ́ 11 11 yẹn ṣe àkóso sọ pé àwọn nọ́mbà kan ò ṣe yí padà
mo ní àwọn nọ́mbà kò sí yí padà tá a bá ti calculate nọ́mbà tó bá ti fún wa ní either 11 or 22 a gbọ́dọ̀ tún rò pọ̀ mọ́ sọ̀rọ̀ mi a gbọ́dọ̀ ronú mẹ́lẹ̀ pọ̀ mọ́ ọjọ́ Monday ọ̀la la fẹ́ ṣe sàárà sọ̀rọ̀ mi yé Monday ọ̀la ń sìn kádàrá tó ń bá Monday ọ̀la rìn ní 11 a wá ro 11 yẹn mọ́ 7 tiwa kí ló máa fún wa mo rí pé ó yé yín ọ̀rọ̀ tí mo sọ yẹn a máa ro 11 yìí mọ́ 7 tiwa 11 ọ̀la kádàrá ọ̀la tó máa ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá ló mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ó làbẹ̀ tí kádàrá nǹkan tí ọ̀la kádàrá ọ̀la fẹ́ sọ ní 11 nínú calculation mọ́ nọ́mbà a máa rò pọ̀ mọ́ 7 tiwa kí ló máa fún wa 11 plus 7 11 12 13 14 15 16 17 18 ó fún wa ní 18 àwa ní 1 plus 8 àwa fún wa ní 9 tó fi ń jẹ́ pé ẹni tó ń lo part life 7 yìí sàrà tó máa ṣe lọ́la á wá sugar st louis mẹ́sàn-án á wá sí àdúrà àṣeyọrí kó ṣe sí dáadáa àdúrà àṣeyọrí onímọ̀ fi sọ kí ṣe pé bí àmọ́ ń polówó òwe sẹ́rí gbogbo nọ́mbà gẹ́gẹ́ mo ṣe sọ 1 2 3 4 5 6 7 8 9 11 22 olónímínì ìgbà tí náà yìí nínú mínì náà ni pé àṣeyọrí ni gbogbo ẹni tó bá ti gbé part life náà wá aláṣeyọrí ni wọ́n o aláṣeyọrí ni wọ́n ṣẹ́wárí náà yìí ẹni tó fẹ́ ṣe sàárà ẹ̀ ní ọjọ́ Monday ó gbọ́dọ̀ ṣe sàárà yẹn o kó wá sí sugar st louis 9 kó wá sí àdúrà àṣeyọrí sí kó wá lọ fọ́n sugar yẹn dà síta kó fọ́n dà síta sọ̀rọ̀ mi ti yé tó bá jẹ́ pé ẹni yìí nígbà tó calculate part life tiẹ̀ ó jẹ́ 8 ni àwa ní 8 plus 11 19 kọ́ nìyẹn ni that is 8 plus 11 àbí ó jẹ́ 19 nínú ìmọ̀ nọ́mbà 1 plus 9 is equal to 10 a fẹ́ get single number so single number wa is 1 irú ẹni bẹ́ẹ̀ a wá sugar st louis ẹ̀yọ̀ kan òní ó ṣe àdúrà tó máa ṣe lórí tiẹ̀ yàtọ̀ sí èyí tí náà ṣe o àdúrà nǹkan tí ń sọ fún ní ọjọ́ náà ni pé ẹni yìí àkọ́kọ́ ìkìlọ̀ sì tún wà bẹ́ẹ̀ o aṣọ tó máa wọ̀ ó wà bẹ́ẹ̀ o ó ní mo sọ pé ìwé ẹ̀ mo ṣe pé bóyá mo eléyìí kan bó ṣe jáde òun náà ni sàrà ẹ̀ lè mi ń sọ lọ́wọ́ sàrà ẹ̀ mo ń sọ lọ́wọ́ irú nọ́mbà wá ń sìn ìkìlọ̀ tí ó mọ̀ jáde fún ọjọ́ yẹn ni pé ọjọ́ Monday tó ń bọ̀ yìí o lè máa rí nǹkan bínú má máa bínú nǹkan bínú á pọ̀ eléyìí á ṣẹ̀ kódà wà á ní nǹkan bínú pọ̀ ọjọ́ yẹn ṣọ́ra ní sùúrù má ṣàgídí torí pé àgbéga ni fún ẹ ní ọjọ́ náà àgbéga ni fún ẹ tó bá lè ní sùúrù ẹ ọ̀rọ̀ pọ̀ lórí àwọn nǹkan yìí ẹni yẹn wá ní kó wá sugar st louis ẹ̀yọ̀ kan kó ṣe àdúrà ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ sùúrù ṣe understand á ṣe sí gbogbo nǹkan tó bá tó máa ń fẹ́ àtòtọ̀rọ̀ á lọ ju sugar yẹn síta tó bá yẹ pé nìyẹn gbé partner tó yẹ pé nọ́mbà ẹnìyẹn náà ló gbé wálé ayé tí ọjọ́ Monday táwọn sì ń sọ yẹn náà jẹ́ 9 àwọn 9 plus 9 is equal to 18 àbí 1 plus 8 is equal to 9 náà ló bọ́ sí wọn ní kó lọ wá sugar st louis 9 so kíní yẹn lọ bẹ́ẹ̀ láwọn èyí tí mo lè ṣàlàyé fún wa òun náà ni mo ṣàlàyé yìí so bí a ṣe máa ń ṣe náà ni mo ṣàlàyé fún wa ní òní tí olúkálùkù wa àwa tí ó bá jẹ́ pé a mọ month of birth wa mo ti ṣàlàyé bí a ṣe máa fi orúkọ calculate ẹ̀ orúkọ wa bá a ṣe máa fi mo ti draw table yẹn ní sẹ́yìn mo ti draw table náà fún wa sàrà yàtọ̀ sàrà olúkálùkù yàtọ̀ sàrà ó lè bára mu bẹ́ẹ̀ sì ó lè má bára wọn mu ìkìlọ̀ wà nù ọjọ́ kọ̀ọ̀kan ẹ wo ọjọ́ mi wà tó yẹ pé ẹlòmíì nǹkan tó máa rí súlẹ̀ nìbínú nǹkan tí ẹlòmíì máa rí súlẹ̀
inú ọ̀sà máa bí a máa bẹ́ ní bòdìjà kò ní yí òun náà bẹ́ẹ̀ ni ọlọ́run ò ní dá wa láàmú àbí àwọn gbà ó ní mo ṣàlàyé nípa ìwé pdf kan tí mo ní àṣẹ̀ǹṣe nípa àwọn nọ́mbà ìtumọ̀ nọ́mbà kọ̀ọ̀kan ní ìtumọ̀ nọ́mbà kọ̀ọ̀kan bí a ṣe máa mọ mínì ẹ̀ nǹkan tó wà nù nọ́mbà kọ̀ọ̀kan bí a ṣe lè fi calculate ọjọ́ tí ó múru sàrà tí a máa fi ṣúgà sẹ́ńtúlìsì ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ó ní a máa mọ̀ náà ni mo ṣàlàyé fún wa tí mo ra brief ẹ̀ fún wa ní òní ẹ wá rí ọ̀rọ̀ mi wá ní jù báyìí lọ́rọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi náà ní Dr. Mutiu Ọlátìbóyè tó bá tó dìgbà mi á tún mọ ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí ilé ìwá ìdààmú ò ní dé bá wa kò ní dé bọ́mọ wa kò ní dé bá ya wa kò ní dé bá wa tí à ń sọ̀rọ̀ yìí náà láṣẹ Èdùmàrè ọ̀rọ̀ mi wá ní jù báyìí lọ́lẹ́ẹ̀kan sí ó dàbọ̀.